Ẹ kú dédé àsìkò yìí èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn àgbà lọ wọ́n bọ̀ wọ́n ní bí egun ẹni bá jòrè orí a máa yá àtọ́kùn náà ló díá fún iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà ní ìpínlẹ̀ Akwa Ibom tí wọ́n ti nawọ́ ṣìkún òfin gan àwọn afurasí kan tí ó yẹ pé àlọ kólóhùnkígbe olè jàgùdà pálímà ni wọ́n ní pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan ni wọ́n ní ó mà ṣẹlẹ̀ wọ́n wá ní àwọn ará bí ìbá kan sí inú ọkọ̀ ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jí àwọn kébù tí wọ́n fi ọkọ̀ yìí tí wọ́n fi ń kó lọ síbi tí wọ́n ń kó lọ o ẹni tó wá jẹ́ alukoro ọlọ́pàá Timfon John ló ń sọ di mímọ̀ ní Uyo láàárọ̀ kùtù lónìí ó ní ṣe rí àwọn eléyìí ọwọ́ ti bà wọ́n ní ọjọ́ Sunday o tí ìjọba wọn ní ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n lọ rèé jí àwọn nǹkan tí wọ́n ní wípé ọkọ̀ kan kó lọ kó tó di pé ọkọ̀ ọ̀hún wá ṣubú ní afárá ní ojú ọ̀nà mọ́rosẹ̀ ṣùgbọ́n wọ́n ní àwọn ará bíi kọ́ síbẹ̀ kàkà kí wọ́n ran ẹni tó ń lọkọ̀ lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní jí gbogbo àwọn kébù tí ń bẹ nínú ọkọ̀ ọ̀hún ni o wọ́n wá ní pé nígbà tí àwọn bẹ̀rẹ̀ ìwádìí ìjìnlẹ̀ ọwọ́ tẹ ọ̀dọ́mọdékùnrin kan ọmọ ọdún mọ́kàndínlógún Adamu Hamza wọ́n ní ọwọ́ bá ó wá láti Maiduguri ní ìpínlẹ̀ Borno tí wọ́n sì ní wípé wọ́n bá táyà ọkọ̀ mẹ́rin ní ọwọ́ ọmọ kékeré ọkùnrin ọ̀hún wọ́n wá ní pé ọwọ́ bá ẹnìkan náà tó jẹ́ oníkẹ̀kẹ́ márúwá Anthony James òun ni wọ́n pe orúkọ tiẹ̀ tó sì pé wọ́n ní pé àwọn méjèèjì náà ni wọ́n jọ ń fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti máa jáde ńbẹ̀ o wọ́n ní wípé kẹ̀kẹ́ mọ́rúwá ni wọ́n fi ń jí gbogbo àwọn nǹkan kó tí wọ́n sì ń wà lọ sí ibi tí ẹnikẹ́ni ò mọ̀ gẹ́gẹ́ bí ti ẹni tó wá jẹ́ alukoro ọlọ́pàá sọ wọ́n ní pé ọjọ́ 10 oṣù karùn-ún ọdún tá a wà ní nǹkan bíi aago 10 àṣálẹ́ òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé wọ́n ní àwọn ọlọ́pàá gbọ́ wọ́n sì ta kòṣó síbi tí ọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ dídé tí wọ́n débẹ̀ náà ni wọ́n rí wípé àwọn ará bíi náà ni wọ́n ń ṣiṣẹ́ àlọ́kólóhùnkígbe o wọ́n wá ní pé ọwọ́ bá àwọn atiláwí o gẹ́gẹ́ bí ti DSP John tí ó sọ fún àwọn akọ̀ròyìn ó ní wípé iṣẹ́ rí àwọn méjèèjì yìí wọ́n ti wà ní àkóló àwọn ọlọ́pàá tí àwọn sì ti dájú gbogbo tí wọ́n ti jí kó náà ni àwọn ti gbà lọ́wọ́ wọn padà wọ́n wá ní ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá Muhammad Baba Azari òun náà ló lu àwọn ọlọ́pàá lọ́gọ̀ ẹnu o bẹ́ẹ̀ ló sì fọwọ́ fa etí fún àwọn ọ̀daràn wípé kí wọ́n dẹ̀yìn lẹ́yìn ìwà ìbàjẹ́ àti ìwà ọ̀daràn tí ó lè mú kí wọ́n wọ ṣágo àbí àkóló ìjọba torí pé tí wọ́n bá kó sí àkóló ìjọba ó ṣeé ṣe kí wọ́n mọ́ bọ́ta kúrò nínú ẹ̀ mọ́ o bẹ́ẹ̀ náà ló lu àwọn ọlọ́pàá lọ́gọ̀ ẹnu pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè ọ̀hún wípé iṣẹ́ takuntakun náà ni wọ́n ń ṣe láti lè máa fi irú ọ̀rọ̀ báyìí máa tó ọlọ́pàá létí wọ́n wá ní kí wọ́n mọ́ bẹ́sù bíbẹ̀ wọ́n máa fi irú àwọn ẹjọ́ báyìí fi tó àwọn ọlọ́pàá létí pé àwọn ọlọ́pàá náà wọ́n máa gbé ìgbésẹ̀ akin láti lè rí dájú wípé gbogbo ìlú náà ló wà ní àlàáfíà kò ní jù báyìí lọ gẹ́gẹ́ bí ṣe rí pé àwọn ọlọ́pàá ilẹ̀ wa wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n ṣiṣẹ́ ribiribi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tún dìgbà míì tàbá tún ní nǹkan míì tí a fẹ́ kẹ́